gẹ́gẹ́ bí Ìbà Gani Adams bó ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé gbogbo òlù náà ti ń ṣe ọdún òkú. Èmi witness ẹ̀ nílùú tèmi dàgbà sí ìlú tá à ń pè ní Belgium. Saint-Éloi a máa ń pè é lọ́hùn. Gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní construction company ní ìjọ yẹn, gbogbo àwọn òṣìṣẹ́ a máa jáde, a máa lọ mutí, a máa mú àmupara àṣìṣe ń jọ ẹ̀ rárá. Òun la fi ń bọ Ògún. So ẹ má yẹ kán dẹ́rù bà wá. Ìbà gbogbo ládéládé, ìbà gbogbo olóyè, ìbà àwọn baálẹ̀, ìbà bá mi Gani Adams. Ẹ pẹ́ lórí oyè o, ẹ pẹ́ ń bẹ̀ o, ètò ṣe lọ́dún yìí kò ní já ṣe mọ́. Ìbà kábíyèsí mi aláṣẹ kejì òrìṣà ọba Adéwálé Kàbírù Ṣótóbi. Nípasẹ̀ ni mo fi wá bí wọ́n ní kí gbogbo lé wípé ẹ kú ọdún, ẹ kú ìyèdùn, pé Elédùmarè kò ní fèyí ṣàṣemọ́. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n organize event wípé ẹ ṣeun Èdùmarè á wà pẹ̀lú gbogbo wa. Ọmọ Ògún la máa jẹ́, àní jẹ́ ẹran Ògún. Àṣeyìí ṣàṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ la máa ṣe lórílẹ̀-èdè. Ọlọ́run ọba kò ní fi lè ṣàṣemọ́. Gẹ́gẹ́ bí Ìbà Gani Adams bó ṣe ń sọ lẹ́ẹ̀kan wípé gbogbo òlù náà ti ń ṣe ọdún òkú. Èmi witness ẹ̀ nílùú tèmi dàgbà sí ìlú tá à ń pè ní Belgium. Saint-Éloi a máa ń pè é lọ́hùn. Gbogbo àwọn èèyàn tó ń ṣiṣẹ́ ní construction company ní ìjọ yẹn, gbogbo àwọn òṣìṣẹ́ a máa jáde, a máa lọ mutí, a máa mú àmupara àṣìṣe ń jọ ẹ̀ rárá. Òun la fi ń bọ Ògún. So ẹ má yẹ kán dẹ́rù bà wá wípé irúnmọlẹ̀ àbí èṣù àbí nǹkan kan là ń bọ. Ìṣẹ̀ṣe làgbà o. Nǹkan tí a bá lọ́wọ́ àwọn bàbá wa, ẹ jẹ́ ká gbé lárugẹ, ẹ jẹ́ ká ṣe é. Ẹ má jẹ́ kán fi Kìrìsìtẹ́nì gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Ẹ má yẹ kán fi Mùsùlùmí gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Kò sílé tí wọ́n ti dífá nílẹ̀ Yorùbá. Ifá náà fi ń wá àkọsẹ̀jayé ọmọ tuntun tó bá bí. Ifá náà máa gbé kalẹ̀ tó bá fẹ́ jọba. Òun náà máa gbé kalẹ̀ tó bá fẹ́ joyè. Ọlọ́run ó fún olúkálukú ní agbára, ó dẹ̀ fún bàbá wa Ògún, ó fún ní agbára. Àlìríjà Ògún, àlìríjà Ògún, àlìríjà Ògún. Ògún á ti wà lẹ́yìn o. Aláìlúwa ní kí yí o, wọ́n ní kí yí lọ́pọ̀lọpọ̀. Thank you so much. Thank you.